ọjọ́ 26 oṣù kìíní ọdọọdún ní bàbá wa olóyè ọlọ́lá jùlọ àgbà nínú òṣèlú lórílẹ̀‐èdè Benin ń bí èyí tó tún ṣe àtọ́nà fún gbogbo òṣèlú láti gòkè àgbà ní ìpínlẹ̀ Plateau lápapọ̀ àti lórílẹ̀‐èdè wa Benin olóyè Président Sefou Fagbohun tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀la ẹ̀gbẹ́ ọjọ́ 26 oṣù kìíní la bí bàbá wa Président Sefou Fagbohun èyí tí wọ́n ti fi ìgbà kan jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀‐èdè wa Benin ń bí àgbà oníṣòwò pàtàkì lórílẹ̀‐èdè Benin ẹsẹ̀ kò gbèrò nínú ọgbà bàbá wa olóyè Président Sefou Fagbohun ọ̀la ẹ̀gbẹ́ ọ̀làdẹ́pọ̀ ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló péjú pésẹ̀ láti bá bàbá yọ̀ lórí ayẹyẹ ọdún wọn èyí ó lékan sí àwọn lọ́balọ́ba àwọn lóyèlóyè gẹ́gẹ́ bí kábíyèsí ọlọ́jà ti ìlú ọjà ọ̀dàn kábíyèsí ọba ilé ṣíkàmí adégbọlá adékíwọ́ tẹ̀wọlẹ̀ ọba ìlú ìpòbẹ́ olóyè ẹ̀ṣọ́ màtírẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀túnba àwọn ọba ìpínlẹ̀ Plateau lápapọ̀ tí wọ́n tún ṣe ààrẹ ọ̀nà kakanfò bíi ọ̀nàràbù Sunday Mukaram Ajibade olóyè Akeem Odù bí tí gbogbo èèyàn mọ̀ sí agánrán olóyè Tiamiu Zulkiful tí gbogbo èèyàn mọ̀ sí Kífúlì Àdó àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló péjú pésẹ̀ láti ṣùgbà bàbá wa Président Sefou Fagbohun ọ̀la ẹ̀gbẹ́ èyí tí wọ́n ń bá wọn yọ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí wọn èyí tí ó wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe la ètò náà sílẹ̀ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tuntun àsìkídánà Fèyíkẹ́mi Albertine tí ń ṣe aya Président Sefou Fagbohun ọ̀la ẹ̀gbẹ́ ni wọ́n ti fi eku ọlọ́kọ̀ọ̀jọ̀kan kí gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀ láti kí wọ́n pé wọ́n ṣeun gan fún àbẹ̀wò bàbá wa Président Sefou Fagbohun tí ó wáyé lásìkò ayẹyẹ ọjọ́ ìbí wọn tí wọ́n ṣe àwọn lẹ́ẹ̀kan tó wà ń kalẹ̀ olóǹkà àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbàlagbà ló péjú pésẹ̀ síbi ayẹyẹ náà lásìkò tí Ọ̀túnba Adékúnlé Àrẹ̀mú tí wọ́n fi èrò ìdábàbà ní àràyá ní ibùjókòó bàbá ni wọ́n ti koríkì ọmọ òṣùpá tinú òkúńlà ọmọ agúnrèkété lágbo pẹ̀lú ìdùnnú àti ayọ̀ lóhun gbogbo wáyé ní yàrá ìgbàlejò Président Sefou Fagbohun ọ̀la ẹ̀gbẹ́ nílùú Àjáwọ̀rẹ̀ níparí ohun gbogbo aláǹfààní láti súnmọ́ àwọn èèyàn bíi mélòó kan gẹ́gẹ́ bí ọ̀nàràbù Sunday Mukaram Ajibade olóyè Akeem Odù bí àti ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tuntun tí ń ṣe ìyàwó Président Sefou Fagbohun arábìnrin àsìkídánà Albertine gbogbo lóhùn ká bí èkejì tí wọ́n sọ fún wa. gbogbo wa ló kópa ná ayẹyẹ ìjọ ìbí bàbá wa Sefou Fagbohun inú ẹ̀ wá dùn ẹ̀yin náà bá sì rí ayẹyẹ ìṣẹ̀lẹ̀ níbi látàárọ̀ ẹ gbọ́dọ̀ má fọ̀ lónìí àlákún ní ìṣehun nítorí láti eré títí lohun títí fún àwọ̀nà àgbàlá náà títí fún gu òkè ibi ẹ̀wọ̀ yìí rí fọlì ọdún lakun ni àdúrà ìwà ni pé ọ̀pọ̀ ẹ̀lìkan ṣe ọ̀pọ̀ kú ẹ̀lìkan ṣe lérí ilẹ̀ kẹrí wọn pẹ́ ọlọ́run kó sì má já wa náà bọ́ léhìn wọn. ìdùnnú lọ́jà sí fún ni torí pé ọ̀pọ̀ ènìyàn ni kò ṣe iye ọdún yìí bàbá ṣe láyé ọ̀pọ̀ ènìyàn ni kò ní iye ọdún èyí kò tún sí mọ́ ọ̀pọ̀ ènìyàn kẹ́lí sì ni kò sí ní ọdún líńjẹ́ alámòdì ọpẹ́ lọ́jẹ́ fún àwa láti lè bá bàbá yọ̀. mo dúpẹ́ lọ́wọ́ fún gbogbo ìlú yé wọn jáde wọn sí bí èlé ni Président Fagbohun onílù fẹ́ràn ni fún rírì wọn ìpayàn kó fúnlu ìwà ìlú sì tọ́ fún hàn lẹ́nì fọ́lí àwọn ọmọ yìí wọn dáadáa àwọn ọmọ ìpayàn kó fúnlu ọjọ́ ìbí ni wọ́n yàn ń ṣe lẹ́nì àwọn gbọ́dọ̀ wá fún òkú àbá wọn yọ níkẹlọ sọ̀rọ̀ kan ó ní ìhun yé Président Fagbohun ìhun yẹn gbéṣe nílùú ibẹ̀ náà títí wọ́n dìlí ẹ̀ ní ó ní kàyọ́ jẹ́ àgbẹ̀dọ̀ máa yìn wọ́n ní gbogbo ọjọ́ ògbó ni kọ́mọ fèmí mòrè hàn pé kò ṣègbà yóò ní ọ̀bá kú tán láṣẹ mọ́ ròyìn fọ̀lí ó ṣe dáadáa òun ló ṣe wọ́n òun ló ṣe wọ́n yìí ìtorí ẹ̀ àwọn kọ́ dúpẹ́ fún ìgbésí ayé torí bàbá wa lé ayé a máa ń tọrọ àdúrà kan fọ̀lí ilé ayé yàwá kan rí lò sí dáadáa ìgbà kọ́ yẹ ẹni wọ́n ilé ayé wọn wọ́n rí lò sí dáadáa títí dọjọ́ òní wọ́n rí ìgbà ìwọ̀n ṣe alẹ́ ìwọ̀n sì tọ́ yẹ wọ́n jù wọ́n ẹ̀ lọ. lákòótán alórí ọ̀fẹ́ láti súnmọ́ bàbá níbi tí àgbà olóṣèlú ọ̀hún kalẹ̀ sí èyí tí wọ́n sọ òṣèlú dín tí ó kárí ayé lónìí fún ọmọ káàrọ̀ òjìrè ní ìpínlẹ̀ Plateau bàbá bá wa sọ̀rọ̀ wọ́n sì sọ ìdùnnú wọn lórí ayẹyẹ ọdún náà tí ó wáyé táwọn sì fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọ̀pọ̀ ọdún lọ ṣe nítorí
à ń ṣe ọdún kọ̀mẹ́ le Noël le 1er janvier àmọ́ yìí ṣàkẹ́dẹ̀nu àṣà jour de fête. lákòótán àtúpadà sọ́dọ̀ bàbá béèrè wípé béèyàn bá gẹṣin nínú wọn lónìí ìjó lè kọsẹ̀ àbí ò ní kọsẹ̀ gbólóhùn ọ̀rọ̀ tí wọ́n sọ di mímọ̀ òun náà nìwọ̀nyí. inú mi dùn ìyé mọ̀tọ́rọ́ ènìyàn wọn pé ọ̀tọ́ wá pé wọ́n pọ̀ tó ká wá káàbà ní ayẹyẹ ọdún náà ìdùnnú lọ́pọ̀lọpọ̀ ló jẹ́ mi ìdùnnú ni o nítorí òní ọlọ́run bá dá sí ọba débi ọdẹ yìí ó yẹ kó dúpẹ́ fọlọ́run òní kò débẹ̀ àdébẹ̀ àwa àti ti débẹ̀ náà àtọ́ ń tọ́ pé ọlọ́run kó jẹ́ kó fúnni lílera kátó tẹ̀síwájú ju ẹ̀yìn lọ sọ́gbọ́ gbogbo ìwọ̀n àfẹ́ mọ̀ ṣe kò sí nǹkan ju ká máa dúpẹ́ lẹ́dọ̀ ọlọ́run ká máa dúpẹ́ lẹ́dọ̀ gbogbo àwọn ẹ̀dá ìyè dúró tiẹ̀ ká ń bá ṣe rítọ́ ń dúpẹ́ lẹ́dọ̀ ìyá níkẹ́ ìyá ilé ìyè ń tọ́jú ilé náà ọlọ́run àtọ́jú gbogbo wa. níparí ohun gbogbo ìwẹ̀jẹ̀ ìwẹ̀mú ìṣèfàájì ní rẹpẹtẹ ló ṣẹlẹ̀ nínú ọgbà Président Sefou Fagbohun ọláìgbẹ́ nílùú Àjáwọ̀rẹ̀ lọ́jọ́ 26 oṣù kínní ọdún 2016. bàbá gé àkàrà ọjọ́ ìbí níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́ẹ̀kan tí wọ́n ti bá bàbá yọ̀ wípé ẹ̀mí tó ṣe léyìí kí ó tún ṣe mí nínú ayọ̀ nínú àlàáfíà àti ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú. Abudu Ọládéjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà Kásùmù Ṣàlàyé tó ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV.